A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-iṣẹ́ epo Dangote ti ṣe àlékún owó jálá epo sí n955 látorí n899 fún àwọn tó ń rà á lọ́pọ̀ yanturu. Ìgbésẹ̀ yìí wáyé látàrí bí owó epo rọ̀bì ṣe lọ sókè. Èyí ló mú ilé-iṣẹ́ Dangote fi ọ̀rọ̀ yìí tó àwọn oníbàárà létí wípé àyípadà ti bá owó epo bẹtiró. Wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé alágbàtà tí ó bá ra epo 2 million litres sí 4.99 million litres yóò rà á ní n955 per litre, ṣùgbọ́n ẹni bá rà bẹ̀rẹ̀ láti 5 million litres lọ sókè yóò san n950 fún lítà kan. Èyí ṣe àlékún 6.17% sí iye tí wọ́n kéde nígbà ìsinmi ọdún. Iléeṣẹ́ Dangote fi kún un wípé àyípadà owó epo yìí yóò bẹ̀rẹ̀ láti aago 5:30 ìrọ̀lẹ́ òní. Wọ́n wá pe àkíyèsí àwọn alágbàtà sí àwọn ọjà tí wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ lé lórí ṣùgbọ́n tí wọn kò tíì gbé wípé àlékún owó yóò dé bá àwọn náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Yorùbá bọ̀ wọ́n ní mọ̀kànmọ̀kàn lóyè ń kàn, oyè tó kan ará Ìwó gbọ́dọ̀ kan ará Idẹ. Àjọ Apínnáká Transmission Company of Nigeria (TCN) ti fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti jí lára àwọn kébù tí ó mú iná gba abẹ́ ilẹ̀ wọ ilé agbára ìlú Àbújá àti ìdá 60 nínú ọgọ́rùn-ún 60% ti agbègbè ilé ìjọba tí ó mú wọn wà ní òkùnkùn birimùbirimù. Àfihàn yìí wáyé lónìí láti ẹnu agbẹnusọ TCN Ndidi Mba. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin agbègbè Millennium Park, Àbújá, níbi tí wọ́n ti jí 40-meter 1x500mm conductors lórí 132 kV transmission lines. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé AEDC dá ẹ̀bi dákúrekú iná mọ̀nàmọ́ná ìlú Àbújá ru àwọn ìlà amúnáwá tí ó bàjẹ́ láti Kàtàǹpé sí AT5 Central Area Transmission Station. TCN ní àwọn ti darí àwọn amójú ẹ̀rọ wọn lọ láti lọ ṣe àtúnṣe sí gbogbo ibi tí wọ́n ti ba iná jẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Dókítà Abdulmumin Jibril Kofa, aṣojú Kírusí Bèbèjí ní Kano àti alága ìgbìmọ̀ lórí ilé gbígbé, ti béèrè fún ìgbésẹ̀ kíákíá láti parí ìjà láàrin gómìnà àná Rabiu Kokonso àti alága ẹgbẹ́ òṣèlú APC Umar Ganduje. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí ó wáyé lánàá ni Jibril ti ṣe àpèjúwe ìpínyà àárín àwọn méjèèjì ní ìdíwọ́ fún ìpínlẹ̀ Kano. Ó ní ó pọn dandan fún ará ìlú láti rí ìdí fún àwọn méjèèjì láti parí ìjà kí wọ́n wà ní ìrẹ́pọ̀ fún àǹfààní àwọn adarí méjèèjì kí ìpínlẹ̀ lè ní ìlọsíwájú. Jibril mọ rírì àṣeyọrí àwọn adarí méjèèjì pàápàá jùlọ lórí gbogbo ipò tí Kokonso ti dì mú. Ó ṣe ìdánimọ̀ ìbùkún wọn nítorí kì í ṣe gbogbo ènìyàn ni ó ní irúfẹ́ àǹfààní bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí Mùsùlùmí, ó ṣe pàtàkì láti mú àwọn méjèèjì papọ̀ fún ìrẹ́pọ̀. Jibril mọ rírì ìrẹ́pọ̀ láàrin Kokonso àti Ganduje bí ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí ipò tí àwọn méjèèjì wà lọ́wọ́lọ́wọ́. Ó wá rọ àwọn méjèèjì kí wọ́n mú ìṣọ̀kan àti àlàáfíà lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Agbábọ́ọ̀lù kan ẹni ọdún 29 Adéyẹmí Adéwálé ti pàdánù ẹ̀mí rẹ̀ níbi àṣekágbá ìdíje ẹlẹ́ẹ̀karùn-ún Isiaka Adeleke Memorial Cup Final tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá Ọjọ́bọ̀ lórí pápá ìṣeré Àtaọjà School of Science níbi tí wọ́n ti gbà lérò láti fi bu ọlá fún ìrántí olóògbé Isiaka Adeleke tí í ṣe ẹ̀gbọ́n gómìnà Adémọ́lá Adeleke. Adéwálé tí ó ń ṣaṣojú Iléṣà West Football Team ni a gbọ́ wípé ó ṣubú lulẹ̀ níbi ìdíje tako ikọ̀ Èjìgbò tí ó sì bọ́ sí ọjọ́ ìbí rẹ̀ ọdún 29. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Yẹ́misí Ọ̀pálọ́lá fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ṣàlàyé wípé lọ́gán tí agbábọ́ọ̀lù yìí ṣubú lulẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà re ilé
ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di olóògbé. Èyí ti wá fa ìkárísọ láàrin àwọn olùdíje àti olólùfẹ́ ìdíje tí ó ń lọ lọ́wọ́. Wọ́n ti gbé òkú rẹ̀ re ibi ìgbókùúsí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Bàbá olóògbé olórin Mohbad Joseph Aloba tún ti tú èròǹgbà rẹ̀ sọ wípé ọmọ tí olóògbé ọmọ rẹ̀ fi sílẹ̀ Liam kì í ṣe ọmọ rẹ̀. Ìròyìn jábọ̀ wípé Mohbad di olóògbé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023, wọ́n sì sin ín ní ọjọ́ 13 oṣù kẹsàn-án. Ọjọ́ 21 oṣù kẹsàn-án ni wọ́n hú òkú rẹ̀ fún àyẹ̀wò autopsy láti iléeṣẹ́ ọlọ́pàá. Lẹ́yìn awuyewuye tí ikú rẹ̀ dá sílẹ̀, Joseph Aloba béèrè fún ìdájọ́ òdodo. Bákan náà ni ó tún béèrè fún ìwádìí lórí ọmọ tí Wùnmí bí fún Mohbad láti lè mọ̀ bóyá lótìítọ́ ni ọmọ yìí jẹ́ ọmọ bíbí Mohbad. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Silverbird ni Aloba ti ṣàlàyé wípé Liam kò jọ olóògbé ọmọ rẹ̀. Ìdí nìyí tí òun fi gbọ́dọ̀ ṣe àyẹ̀wò DNA. Ó ní nígbà tí òun kọ́kọ́ sọ wípé kí wọ́n ṣe àyẹ̀wò, kò yẹ kí wọ́n yí òun lóhùn padà. Nígbà tí gbogbo rẹ̀ ti wá lu jágbangba sójú táyé ni wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá gbà àti ṣe DNA kí wọ́n jẹ́ kí ilé-ẹjọ́ dá sí èyí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.